um ó ṣeni ní kàyéfì. Ẹ̀yin òbí ẹ̀ ní fojú sunkún ọmọ. Wọ́n ní ohun tá a máa jẹ là ń wá, Ọlọ́run dákun dábọ̀ má ṣe jẹ́ ká pàdé ohun tó máa jẹ wá o. Iṣẹ́ òòjọ́ wa là ń bá káàkiri, ohun tó máa gbẹ̀mí wa lọ́nà Ọlọ́run má ṣe jẹ́ ká kó. Àwọn ọmọ márùn-ún kan rèé tí wọ́n jẹ́ àgùnbánirọ̀ tí wọ́n ń sìnrú ìlú ní ìpínlẹ̀ Cross River ní Calabar gangan. Wọ́n ń bọ̀ láti ìpínlẹ̀ Enugu ni, ìyẹn lọ́jọ́ Sunday ọjọ́ 4 oṣù kẹfà, ìyẹn June 4, ìyẹn tó kọjá yìí. Wọ́n lọ sí PPA wọn, ìyẹn place of primary assignment wọn, gẹ́gẹ́ bí àwọn kọ́pà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń lọ. Wọ́n kúrò ní Enugu, kò pẹ́ kò jìnnà tí wọ́n kúrò, ìní mọ́tò eléyìí tí wọ́n gbé, ìyẹn ọkọ̀ èrò tí wọ́n wà, ìní ó yàbìrí ní orí afárá bíríìjì kan ní ìpínlẹ̀ Enugu ńbẹ̀ tó dẹ̀ yà sínú odò alàgbàlúgbú omi kan. Ìkúnlẹ̀ abiyamọ o, kọ́lọ́run ọba mi òkè kó ṣàánú wa ni. Ẹ̀yin òbí ẹ̀ ní fojú sunkún ọmọ yín o. Gbogbo wọn ni wọ́n jẹ́ pé Ọlọ́run, ẹ wò wọ́n lẹ̀ẹ́lẹ̀. Ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ àgùnbánirọ̀ ìyẹn NYSC ti ìpínlẹ̀ Cross River, ìyẹn alàgbà Andrew Zemoh, wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀. Wọ́n ní lóòótọ́ ń ló ṣẹlẹ̀. Àwọn kọ́pà márààrún wọ́n dolóògbé lójú ẹsẹ̀. Gbogbo abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ o láṣẹ Ọlọ́run ọba mi òkè.